Lights, camera, Rolling. action. Amalomo, amalomo. Bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú, 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 jẹ́kúmọ́lú o. Mo ti yóye ènìyàn lọ ṣàpá ẹ̀dá o, káyéfì rẹ̀ o, ó má yẹ nìkan o. Ìtàkùn tí lọ́mọbí ó fẹ́ bá tóbi jẹ́ ni ó ẹ fura o. Àmì ayé làwà o, làwà o, ọgbọ́n máa pọ̀ láyé gbogbo. Lékeléké nà ọmọ ẹ̀gà ẹ̀dá kún ìjà ń bọ̀ o. Ayé yẹ fura o, onílé ò fura ẹ dákun wọlé ní oko. Ẹ má má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ ìgà kàyà o. Ẹ má má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ ìmà léwu. Tá bá ṣe jẹ èso yèyè sí o, lèyìn àṣekàn wá sí. Jẹ́ rántí ká ẹ mọ̀ ojú ọ̀run kò máa funfun tán. Ewúrẹ́ dúdú àgùntàn funfun, àpẹẹrẹ báyé ṣe rí nìyí o. Ẹ fura o. Àmàlọ́mọ́, àmàlọ́mọ́. Bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú, 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 jẹ́kúmọ́lú o. Mo ti yóye ènìyàn lọ ṣàgbá ẹ̀dá o, káyéfì rẹ̀ o, ó má yẹ nìkan o. Ìtàkùn tí lọ́mọbí ó fẹ́ bá tóbi jẹ́ ni o, ẹ fura o. Níbo lọ̀rọ̀ yìí máa já sí? Ní kábìrà wa, níbo lọ̀rọ̀ yìí máa bá yọ? Please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé tó bá jẹ́ pé owó ni, owó wà. Sister, ẹ jọ̀ọ́, bí àwí bọ́lá wà, ẹ jọ̀ọ́. Mi kò yé mi, ẹ jọ̀ọ́. Ó wà nílé mi, òbí nílé mi lẹ́wà. Okay, ẹ má bínú, I'm sorry. Okay, now I know, but ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo kàn fẹ́ bẹ̀ yín ni. Ṣẹ̀rí whatever tó bá gbé wa débi báyìí, àbí gbogbo nǹkan tẹ́ bá ń rò, ẹ wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ kàn wo pípé mo wà very very innocent. Mi mọ nǹkan tí ó wà lọ́kàn yín tẹ́ fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe. Mi dẹ̀ mọ nǹkan tẹ́ aim àti achieve láfta ilé. But ẹ kàn jọ̀ọ́ nítorí Ọlọ́run, ni mo bẹ́ ṣe lè dá mi padà sí palace. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ká lè fix nǹkan tó bá wà ń bẹ̀, àbí tó bá dẹ̀ jọ̀wọ́ lẹ fẹ́ kí n lè arrange. Ẹ jọ̀ọ́. Ọmọ bàbá olówó. Sísọ ti bẹ̀rẹ̀ pé kí ni o lè ṣe fún mi? Nǹkan ẹ̀yọ̀ kan wá ṣe fún mi sìn. Wàá mú fóònù ẹ̀, wàá pe kábíyèsí ní àti ẹ̀jọ́ ní gbólóhùn. Ṣé tí ẹ di ni? Ẹ má bínú mo wá. Okay, mo ti rí. Ẹjọ́, ẹ má ṣe bẹ́ẹ̀ ṣètò ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́. Ọlọ́pàá yẹn máa slow ni. Kábíyèsí ẹ kọ ọlọ́pàá. Ẹ jẹ́ ń pe commissioner fún ẹ. Better. Commissioner. I'm very innocent, ẹjọ́. Ṣé n ti dé? Ṣé ti rìn? N ti dé. Ẹjọ́. Ọ̀rẹ́, Diola ló ń pè yìí. Okay. Diola ló ń pè yìí. Hello. My daughter. Diola. Diola. Ó dábàá ìsọmọ ẹ̀.
obìnrin kí ni mo rà ń gbà ẹ́ kí ló dé báyìí kí ni mo rà tí mi sanwó tó tá mi lé tó ń tọ́ pinpin mi tó ń lépa mi báyìí. ikọ́ tó rà ń gbà mí pọ̀ o ò dé lè sanwó ẹ̀tàn láyéláyé wò ó mo kàn fẹ́ sọ fún ẹ o àkàtà mi bí lọ́wọ́ ẹ wà. ó jẹjọ náà lọmọ dákun jọ mo fi kúlẹ̀ àbí àmọ́ bẹ́ẹ̀ jọ mo bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni àti ẹ̀dẹ́ ṣe wà yẹn àjọ máa ná tọ́ bí owó ni. yé. má expect ẹ torí kò lè rí ọmọ láyé. mo gbé Ẹlẹ́dùmarè. ẹ mọ̀ nǹkan mo kàn fẹ́ tún make other bigger promise ni tó jẹ́ pé ó likely kó favour yín gan ẹjọ́ nítorí Ọlọ́run ṣe rí my own personal account àwọn owó kan ṣẹ̀ṣẹ̀ dé síbẹ̀ ni gbogbo ẹ̀ everything ni mo kó fún yín ẹjọ́ please ẹ jẹ́ kí n máa lo ẹjọ́ torí Ọlọ́run ẹ̀wọ̀n tó lè bá pẹ́. ìrí tó rí mi mo ju elébi àbí. àánú pẹ̀lẹ́ ọmọ bàbá olówó. nǹkan ẹyọ kan pé mo fẹ́ sọ fún ẹ má rí rò pé wà rí bàbá ẹ mọ́. yé àti ẹwọ. à ń pọ̀rọ̀ yìí òwe ó ti ń láró nínú. à ń pọ̀rọ̀ yìí òwe ó ti ń láró nínú o. ẹ̀yin èèyàn ẹ̀dá yé. olórí. ó ṣáà ń gbóyè kí ló ń gbìn fún sí lóru. ṣé o yẹ kí n sùn ṣá ṣé o yẹ kí n sùn kábíyèsí ṣó ti ẹ̀yẹ kí n gbá ojú yìí kọjá kábíyèsí odidi ọmọ bó wọlé ní bó kú ní bóun ní bájà ló gbé lọ́ní mi ò mọ̀ ẹni kì í máa sùn ṣó yẹ kó òun kojú mi kábíyèsí. ewu orí gbogbo wàhálà tèmi náà ń ṣe mi ìṣáàjókòó jẹ gbogbo wàhálà tí mo ṣe ọ̀run òun ò jẹ gbogbo àyànjú sùúrù ni o sùúrù lọ̀rọ̀ ẹgbà o. kábíyèsí wọ́n ní sùúrù kì í pọ̀ jù sùúrù yìí ti pọ̀ jù ó pọ̀ jù ó ti wá fẹ́ dì mí kí la fẹ́ ṣe odidi ọmọ kí ni mo fẹ́ ṣe ará alé ló mọ̀ lámòdì ará àtọ̀ ọ̀tọ̀ ní tó máa pè kábíyèsí. mo gbọ́ kí ni mo fẹ́ ṣe ju tí mo ṣe lọ so adá kan mi lẹ́sìn mi lọ́rùn o ó yá sùn ọlọ́wọ́ àyànjọ́ ẹ̀. má ṣe kà ń má dalẹ̀ ń láṣìírí ayé má máa ṣohun tí ò dá àbọ̀ o. ìyàn ogún ọdún wa máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ẹ̀dá ayé ẹ̀ ronú jinlẹ̀ o kẹ́ má bàa jẹ̀bi ni ẹni tó mọ̀nà tán láyé tó kò rí bọ́gbó àwọn ti ṣe yóò. ìwọ ọmọkùnrin yìí ó dẹ̀ ń wá ikú káàkiri. So guys mo kí n pé ẹ kú iṣẹ́ takuntakun ọ̀gá ní kí n commend effort yín pé ẹ kú iṣẹ́ takuntakun notorious armed robber tá ẹ mú níjẹta yẹn asatana ọ̀gá ṣe ń sọ fún mi pé compensation yín ó wà ahead inú everybody dẹ̀dọ̀ ká wá lè compliment ẹ̀ àfi ká mú ọmọ má lọ́mọ yìí o ìgbà yẹn náà máa tó mọ kí náà fẹ́ fi compensate wa as a loyal officer be a prudent and a hard working right now. Ẹbí mọ́tò ń sìn ẹ máa lọ àbáyé lọ́fíìsì easy. ìwọ tún ni. Èmi náà ni. kí ló dé tó ń wá ikú ká. Ìyẹn èmi
ta ni babaláwo ẹ tó ń ṣe oògùn fún ẹ tó fún ẹ ní oògùn ìkìyà ṣé kò sọ fún ẹ wípé ajá tó bá wọlé ẹkùn ó di dandan kó fi ẹ̀jẹ̀ wẹ̀ ni. ìyẹn àwọn ajá èmi gangan lẹ́kùn tí mo dẹ̀ máa mú ẹkú mi lónìí as a matter of fact you're under arrest. You're under arrest. ṣé mi ló gbélé wa bá pí tí owó ẹ jẹ́ kí n rí. ìwọ àbálàrú ẹ. ẹnu kan sí kejì nílé àtìkú. ìṣẹ́nu kan sí kejì nílé àtìkú. èèyàn máa mọ̀ wájà sí rẹ̀ yóò. Bàbá. Délé, kí ló dé? Kí ló dé? Ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbìn. Wọ̀rọ̀wọ́ lodò sàn. Orúkọ etí odò kèépọ̀ gbé omi. Igi burúkú ti kọjú sínú igbó sunkún lórúkọ tá a pè wọ ọ̀bọn. Ọ̀rọ̀ burúkú ti jáde lẹ́nu rẹ̀ lórúkọ tá a pè wọ àyà àti ẹ̀tù àtọ̀tá tí bá ń bẹ lára rẹ̀ jáde. ilẹ̀ Délé bó ló ti ajé ilẹ̀ bó ló sì jẹ́ ìbọn ló wọlé sí mi lára. àkíkà ìbọn kódà ọmọbìnrin tí mo sọ fún yín lónìí. wo mi kò lè má wọlé torí àmì ara ti sọ mí wípé ọmọbìnrin tó ń kojú rẹ̀ kìí sọmọ lásán àfikọ́ jáwọ́ ń bẹ̀. o ti gbọ́. bàbá ṣé bí torí ọmọbìnrin náà ṣe pè mí wá síbi mo sì ṣàlàyé fún yín mo fi ìyàwó fọmọ́lẹ̀ kí n tó lọ gbàṣẹ yìí bàbá ẹ mọ jòjò tì mí ẹ ṣàánú. yìí lè jòjò tí o òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ mo sọ fún ọ tó o bá fẹ́ fẹ̀mí rẹ ṣòfò àfi kó jáwọ́ ń bẹ̀. bàbá ṣùgbọ́n tẹ́lẹ̀ ò bá kò kì í tó kọ́kọ́ kan lè. ẹ̀yin àgbàlagbà sọ pé ó tún níbi tá a gbé ká ẹ fún mi ṣe ẹ mọ jòjò tì mí. wo mi kó jáwọ́ ń bẹ̀ ni ó dájú kó jáwọ́ ń bẹ̀ ni. dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó kó má gbọ́dọ̀ jábọ́ o dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó àtàbà mi ò mọ́wọ́ mẹsẹ̀ o. ohun tí mo fẹ́ bá yín sọ yìí ó wo lẹ́nu mi ò ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ ni o nítorí pé ọ̀rọ̀ kí wo kán fọ̀bẹ bú o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti ń pọ̀ ju o kábíyèsí èyí ò tó fà èyí ò tó fà ará ilé ti lé wọ́n ti lọ máa roko ó mà ti ń pọ̀ ju kábíyèsí ọ̀rọ̀ eléyìí ti kọjá mo fẹ́ rí DPO mo fẹ́ lọ eléyìí ti kọjá ọ̀rọ̀ ọlọ́pàá kábíyèsí ẹ jẹ́ ká fojú mi wò ó kábíyèsí kò má gbọ́dọ̀ jù báyìí lọ tó bá jù báyìí lọ kábíyèsí ọ̀tọ̀ lójú táwọn èèyàn fi wò yín ọ̀tọ̀ ní ojú tó máa fi wo ààfin ọ̀tọ̀ lójú tó máa fi wo ilé ọlá kábíyèsí ẹ má jẹ́ kójú tì wá gbogbo èèyàn ló fẹ́ràn yín ẹ̀yin náà sì fẹ́ràn lù ó wá jẹ́ pé nínú ilé ọlá gangan ní gbogbo àwọn nǹkan ńláńláńlá láì ló ti wá ń ṣẹlẹ̀ kábíyèsí ó pọ̀ ju o. mo kú mọ ohun tí màá ṣe torí gbogbo ibi tó sọ̀rọ̀ dé ó ti yé o mo mọ ohun tí màá ṣe wọ́n fún mi lẹ́sìn pẹ̀lú o. kábíyèsí ẹ ti mọ ohun tẹ́ ẹ máa ṣe nígbà kínní ẹ mọ ohun tẹ́ ẹ máa ṣe nígbà kejì ẹ máa mọ ohun tẹ́ ẹ máa ṣe nígbà kẹrin kábíyèsí ẹ má jẹ́ kí létù ẹ má jẹ́ kójú tì wá ilé ọlá la máa wá kábíyèsí kò gbọ́dọ̀ ju báyìí lọ. ọ́físà ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ wa gba kámúra gidi ni o látàrí wípé ká dira gidi ẹ̀yin ẹ wò náà ẹ wo ọ́físà Délé tí wọ́n lọ gbé wá láti another state
wá sí ọ̀dọ̀ wa ń bì láti wá fèsì tá wa ń fèsì àwọn ò rí ọmọ yẹn súnmọ́ tá a bá ti rí báyìí a máa sá ni ó yẹ ká dira because tí màá yẹn ò bá dira ni kò ní ní right àti máa fèsì ọmọ yẹn ó yẹ ká dira o because tá a bá dira ẹ mọ̀ pé iṣẹ́ wa yìí the more bàbá ṣe ń win àwọn cases kọ̀ọ̀kan sí olùkọ́ máa ń promote èèyàn tẹ́ ẹ bá dẹ̀ wò ní tábà tó wà láàrin àwa àti Mr. Dele mi ò rò kó ju bí a year or 2 years lọ ó yẹ káwọn náà lè ṣerú nǹkan báyẹn. In fact ẹ má sọ pé mo bí ọ̀rọ̀ yẹn mọ́ ilé mi èmi náà ti ń ro nǹkan tẹ́ ń sọ yẹn because life tá a wà yìí yẹn gbọ́dọ̀ ṣègbìyànjú kan tàbí kejì kéèyàn wé kan kejì kó mọ what to do ayé ìgbà kéèyàn ṣe kíni kí n jà owó ọjọ́ yìí náà ta lọ bá ẹni yẹn nílé nǹkan tó ṣe. ẹ̀yin láyàláyà ẹ wọlé tọ̀ mí wá a ò mọ̀ pé mo sún ọjọ́ ikú yín síwájú ni egun tó dẹ́rẹ́ wò láṣà aṣọ sí lórí ẹ̀. jọ́n tó lọ náà tí ẹ kọ́ là ń sọ ọ̀rọ̀ ẹ kọ́ là ń rọrùn. òbí làṣẹ máa ṣí lórí yín. Jésù, 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 blood of Jesus, blood of Jesus. Kí ló ṣẹlẹ̀? Jésù. Babe, kí ló ṣẹlẹ̀? Mo lára kan ni. Báwo ló ṣe là? Babe, aláyẹ bá mi lẹ́rù gan-an. Mo lára kan pé mo kàn rí oṣù tẹ́. Orí ìyá mi jẹ́ Ọlọ́run jẹ́ kí wọ́n ṣẹlẹ̀. Ó dẹ́rù bà mí gan-an. Aláyẹ dẹ́rù bà mí. Kí la máa pè yó ọ̀rọ̀ yìí tí wá lè jò. Ọ̀dẹ̀dẹ̀ ń gbóná ń gbóná ń gbóná. Orúkọ Jésù. Àmín Jésù. Orúkọ Jésù. Àmín Jésù. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Olúwa gba ìyìn wa. Àmín. Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. Lórí ìránṣẹ́bìnrin gba ọpẹ́ wa. Àmín Jésù. Lórí ọkọ ìránṣẹ́bìnrin gba ọpẹ́ wa. Àmín Jésù. Lórí àwọn ọmọ rẹ̀ gba ọpẹ́ wa. Àmín Jésù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah. 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 Ẹ jókòó. Àlàáfíà Olúwa yóò máa bá yín gbé wọn. Jésù. A dúpẹ́ lọ́wọ́ Kristi. Olúwa ṣeun. Arábìnrin, bí a ṣe ń gbàdúrà yẹn, ẹ̀mí Olúwa fi ìran kan hàn mí nípa yín tó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ ìran tí ó lágbára púpọ̀ púpọ̀. Amúmi rí ọmọ ènìyàn wípé ogun kan ó yí ìdílé rẹ̀ ká. Jésù. Ṣùgbọ́n mo gbàgbọ́ nínú Ọlọ́run alààyè tí àwa ń sìn wípé kò sí ogun tí Ọlọ́run bá ti fi hàn wá ó ti ṣẹ́. Olúwa ṣeun. Jésù. Ìránṣẹ́bìnrin. Yes, Pastor. Amúmi rí ọkọ ọmọ ènìyàn nínú àgbàrá ẹ̀jẹ̀. Jésù. Jésù. Ẹ̀mí mímọ́. Olúwa. Nígbà tí a fi ìran yẹn hàn mí, wọ́n fi ẹ̀mí béèrè pé Olúwa kí lélẹ̀. Ẹ̀mí Olúwa ń jẹ́ kó yé mi wípé ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn òun ni a fi hàn mí. Mo wá ń bá Olúwa sọ̀rọ̀. Olúwa, ìwọ kì í fi ìran hàn láì mọ ọ̀nà àbáyọ wá fún àwa ìránṣẹ́ rẹ̀. Olúwa sì fi ọ̀nà àbáyọ. Ó fi ọ̀nà àbáyọ hàn mí. Ṣùgbọ́n kìkìdá kí ẹ̀yin gbọ́ràn. Ìwé mímọ́ sọ wípé ìgbọ́ràn sàn ju ẹbọ rírú lọ. Prevention is better than cure. Ẹ ní láti fi etí yín kẹ́ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ohun tí mo sọ lẹ́nu yìí, ẹ má fi ṣeré rárá. Ẹ má ẹ bá fi ṣeré nítorí pé bí ẹ bá fi ṣeré ewu ńlá ni. Ọkọ yín wọ́n lọ nínú àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta àti àdúrà tó gbóná.
wọ́n ó sì rí i pé wọ́n gbà àdúrà yẹn dáadáa àwẹ̀ yìí funfun ló gbọ́dọ̀ jẹ́ o funfun ló gbọ́dọ̀ jẹ́ àwa náà wà ní dá wọn dá a jọ wà nínú àwẹ̀ àti àdúrà yẹn ní bíbá yìí a máa bá wọn gbà á nítorí pé ohun gbogbo tí Ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni kó má ṣe yà wọ́n ikú ò ní yà yín. Àmín Jésù. Ikú ò ní yà yín. Àmín Jésù. Ọlọ́run máa jẹ̀mọ́ tí àwa tẹ̀lé Ọlọ́run ìtẹ̀dó tó ń gbénu wa yóò gbà yín lọ́wọ́ ikú òjijì. Àmín Jésù. Yóò gbà ọkọ yín lọ́wọ́ ikú òjijì. Àmín Jésù. Ìyá tí a bá fi ìran hàn mí lẹ́jìtì ní kọ̀ǹfàmù ni ó wà ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé inú agbára ẹ̀jẹ̀. Jésù. Ẹ fọkànbalẹ̀ ìgbọràn ni Ọlọ́run fẹ́ ìgbọràn ni a ò ní sinmi àwa náà gbọ́nú àdúrà táwẹ̀ pẹ̀lú wọn torí ogun yìí ó di ogun àjọjà mo lè gbàgbọ́ nínú Ọlọ́run tí àwa ń sìn ẹ̀mí mímọ́ yóò tú àṣírí ogun Àmín Jésù. yóò sì lè kọjá lórí Àmín Jésù. ẹ wá gbọ́ nínú ìrìn àjò yẹn ọjọ́ mẹ́ta yẹn ọkọ yín ò gbọ́dọ̀ jáde lọ síbi kankan kò gbọ́dọ̀ jáde lọ síbi kankan ohun tí a mú mi rí nìyẹn. Ọlọ́run á fún mi ṣe. Ẹ wo. níbo lọ̀rọ̀ yìí máa já sí ní kábìrà wa níbo lọ̀rọ̀ yìí máa bá yọ dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó kó máa gbọ́dọ̀ jábọ́ o dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó àtàbá mi ò mọ́wọ́ mẹ́sẹ̀ o ó bá yà o. Ẹ káàárọ̀. Ẹjọ́, báwo lè ṣe débi báyìí? Ọmọlọ́lá, ó ṣe fi bí mo ṣe débí sílẹ̀. Ẹ gbórúkọ mi mọ̀ yín. Ó lè mọ̀ mí, ṣùgbọ́n màá introduce ara mi sí ẹ. Èmi ni má lọ mọ́. Òòṣà tó ń gbénu lé, tó ń ba rẹ̀ lẹ́rù. Mo fẹ́ rán ẹ níṣẹ́ ni, ó sì di dandan kó jẹ. Fẹ́ràn mi ṣe. Bẹ́ẹ̀ni. Sọ fún ẹ̀gbọ́n ẹ kó yé tọpa mi káàkiri torí pò ní kọ́kọ́ lọ́lọ́pàá o àjẹ́bẹ̀ ohun tó ń gbọ́ nídìí akọ iṣu á rí nídìí ewúra. Àǹtí. Ò kí ń gbọ́ràn, ò kí ń gbọ́ràn. Níbo ló ti fẹ́ ká bẹ̀rẹ̀ báyìí? Then tọ́jú ń sọ pé o ti gbọ́ nípa ọmọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ I mean the lady ó wà ó ṣe bákan lára mi kó sọ ọmọ táwọn sọ̀rọ̀ nípa yìí ọmọ tí everybody mọ̀ nínú ìlú ni she is very dangerous everybody ló mọ̀ níta o àwọn kájà tó dúpẹ́ pé kò ṣe kò harm ẹ kò ṣe anything for too bad and definitely ó máa ní mission pẹ̀lú àwọn kan nìyẹn. Oh yes. But kí ló fẹ́ ká ṣe báyìí? Oh babe. Yes sir. Ibi tá fẹ́ lọ rẹ̀ a máa lọ later. Ọkọ́kọ́ gbé mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi náà. Bí ọ̀tá bá ti wá kúrò ń bẹ̀, àwa lọ. That's cool, no problem. Is that what you want? No, I don't want to go there now. I'm going with you. Síbẹ̀ yẹn náà. Alright. A máa lọ síbẹ̀ yẹn later. Bí ọ̀tá bá ti kúrò ń bẹ̀, a máa lọ. Ìrìn ló ń sìn. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó kó máa gbọ́dọ̀ jábọ́ o dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó àtàbá mi ò mọ́wọ́ mẹ́sẹ̀ o tó bá jábọ́ o ọ̀rọ̀ yìí máa ń sọ lọ́gbọ́n kọ́ torí kò yé mi o. Ẹ̀gbọ́n mi, ayé ní kọ̀rọ̀. Kí ló ń bá ayé ní kọ̀rọ̀? Ṣẹ́rí, bí mo ṣe fẹ́ bọ́ta láàrọ̀, ó kọ rí ọmọbìnrin kan. Kódà mi ìmọ̀ bí tó gbà wọlé mi bó ṣe ṣe. Mo ṣe é pé mo wá security or gate man or something like that. Pápá ń bá rẹ̀ ní wípé ó porúkọ mi, fún ìjẹmọ́ rí. Ó dá orúkọ ẹ̀. Ẹ̀gbọ́n mi, ó pe Ọmọlọ́lá. Yìí tó wá jọ mí lójújù, olórúkọ ń mà lọ́mọ. Ó ní ìkìlọ̀ fún mi dáadáa. Ó ní kẹ́ má ru ẹrù ẹlẹ́rù kẹ́ má fà tíyín lórí. Sórí ibi tó sọ̀rọ̀ ó yé mi jù bẹ́ẹ̀ lọ.
So the so-called Malomo, since the one to terrorize the state wa, tí ò lè ká gbádùn. Òun ló ń gba mọ́tò pa àwọn èèyàn káàkiri. Òun ló ń gba mọ́tò Prince. Òun ni. Tí wọ́n ń sọ ọjọ́ láti àgbà tó ń gbọ́ news tó wá sọ fún mi. Òun ló fún wọn problem. Wà á rí pàmò àsìkò kan wà pé mi ò súnlé rárá. Wàhálẹ̀ náà là ń bá káàkiri láti jẹ́ pé kárí handover fún gọ́ọ̀mẹ̀ntì kí gbogbo olú wà peaceful. Ó ní sọ fún yín pé nǹkan tẹ́ ẹ̀ wá nídìí àkọ́ṣù kẹ́ má rí nídìí èwòrà o. Torí má wọ̀rí ìhàlẹ̀ lásán ni agbára ò lè ká mi. Mo ti ṣe ìlérí nígbà tí mo fẹ́ gba iṣẹ́ ọlọ́pàá pé màá ṣe ti ọkàntọkàn tẹ̀mítẹ̀mí taratara ni mo sì gbà wípé èmi tí mo fọwọ́ ara mi wọlé òun náà ni màá fọwọ́ ara mi sọ pé mo ti rìtáyà ní iṣẹ́ ọlọ́pàá. Mo kìlọ̀ fún yín o. Èdè jáwọ́ lọ rẹ̀ kí lẹ fẹ́ rí bẹ́ẹ̀. Ṣé kí wọ́n ti tẹ̀lé kí wọ́n ní mo ṣe ọlọ́pàá mọ́? Bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́ kú mọ́lú. Láyé mo ní ó pa lórí ó jọ̀gẹ̀dẹ̀ ó kù lọ́rùn. Jẹ́ kú mọ́lú o. Lásánlàsàn láì mú mi jọ̀gẹ̀dẹ̀ mú mi lásánlàsàn láì. Oró tá a dé pín la ṣe ń fi pín ọgbá. Oró tá a dá gìtà la ṣe ń fi tàdáná. Oró tá a dọ́jẹ̀lẹ̀ lù ló ṣe ń ró jẹ̀ǹtítí. Adéwáfóró ayé tí sọmọ èèyàn lúà. Ìsìnkú ọ̀run ní da ẹni tẹ́ torí rẹ̀ béèrè ọ̀rọ̀ láàmú. Torí kábíyèsí lẹ ṣe wá bí. Ìsìnkú ọ̀run. Gbogbo másùmáwò àìnífọ̀kànbalẹ̀ ọmọ ní dá kábíyèsí náà. Wọ́n á sí kábíyèsí nìkan. Bí nǹkan òun ṣe ń yọ sí kábíyèsí tí ń dá kábíyèsí náà bẹ́ẹ̀ náà ní ìdúró náà. Àwọn nǹkan kò fi wọ́n lọ́rùn lẹ̀. Kódà kí àwọn ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ kábíyèsí kalẹ̀. Kábíyèsí ni ká bi léèrè dáadáa. Kí ni wọ́n mọ̀ nípa ìsìnkú ọ̀hún? Ìsìnkú ọ̀hún tí ń dààmú yìí kí ni wọ́n mọ̀ nípa ẹ̀? Àmì ayé làwà o, ọgbọ́n máa pọ̀ láyé gbogbo. Lékeleke náà mọ ẹ̀gà. Ẹ dákun ìjà ń bọ̀ o, ayé yẹ fúra o, onílé ò fúra ẹ dákun ọ̀lẹ ní oko, ẹ má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ ìgà kàyà o, ẹ má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ yìí máa léwu, tá a bá ṣe jẹ èso yèyè sí o. Lèyìn àṣekàn wá ṣe jẹ́ rántí ká ẹ mọ̀ ojú ọ̀run kò má funfun tán, ewúrẹ́ dúdú àgùntàn funfun, àpẹẹrẹ báyé ṣe rí nìyí o, ẹ fura o. Bàbá, ẹ̀yin náà la lè sáde o, ẹ̀yin lẹ gbà wá o, a ti tẹ kábíyèsí nú, a ti béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí nǹkan tẹ ní á lọ sí o. Gbogbo ẹ̀ la wí kábíyèsí láwọn ọmọ kankan pa ẹ̀ o. Kábíyèsí ní kò sóhun tó jọ, aláwọn ò mọ̀, àwọn ò rí rí, kò sóhun tó dà wọ́n pọ̀. A rí gbogbo rẹ̀ báyìí. Olóyè, ẹ máa wo bẹ̀rù. Ẹni tó láyé, ìbá ni mo ṣe o. Bí oṣù bá lé oníbodè apanàdà. Olóyún.
tell me you are joking. I'm not. O ṣọ́ ọ̀pọ̀ olóyún. Kí ló ṣẹlẹ̀? Ṣé tó ń sọ àìṣọ́ ìṣẹ̀lẹ̀ ní ṣoṣo tó gbọ́ pé tó lóyún rí ni? But despite the fact that you know I am legally married, then if that should be the case, you just have to get rid of that pregnancy. If truly you are. Okay. Now you know you are legally married. Ìgbà tó ń ṣe, tó ń dùn mọ́ ẹ, tó ń yọ, tó ń tibọ̀, tó ṣe kìkìkìkìkì. O mọ̀ pé o wà legally married nígbà yẹn àbí? Dáhùn, dá mi lóhùn. Gbogbo promise tó ṣe fún mi, I love you. You are my sugar in my tea. You are my sweetheart, my honey. Gbogbo ẹ̀ lóye rọ́ ni àbí? O wá ní kí n lọ ṣẹ́ oyún. Kémi ṣẹ́ oyún kí n kú. Èèyàn burúkú ni ẹ́. O ò kí ń ṣe èèyàn ìmúdẹ̀ wọn kó o fẹ́ pa mí ọlọ́dẹ ni fún ẹ ṣe. Olawumi. Babe. Come on. O kò sáré wọ wáìnì báyẹn. I'm only pulling your legs. Are you sure? Yeah. For real? Sure. Ìgbà gbogbo drama tó wá ń perform bẹ́ẹ̀ yẹn. Come on. Mo fi ẹbẹ ṣeré ni now. Mi ò mọ̀. Pẹ̀lú gbogbo ìfẹ́ mi sí ẹ, ó yẹ kó mọ̀ pé mi ò lè sọ pé kó lọ yọyún. Ẹ̀yin ọkùnrin náà máa ń change lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí, àbí? Ṣé o mọ̀ nǹkan? Let me assure you of something. Gbogbo promises mi fún ẹ pátápátá ni màá fulfill. Are you sure? Honestly. Àtọ̀dẹ̀ ń ṣe kìíní. Come, ṣorí, kọ́ọ̀lẹ̀ ló gbé mi débi. Ó ní meeting kan tó yẹ kí n sáré attend. Màá sáré lọ́nsìn, màá wá padà. Tí n bá fi máa wá padà dé. Oh God. Wá fọ. A máa wá celebrate in big form. Sure. Trust me. Má lọ mọ́. Bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú o. Ohun tí yóò yé ni o, ló ṣàgbá ẹ̀dá o. Káyéfì rẹ̀ o, ó má yẹ nìkan o. Ìtàkùn tí lọ́mọbí, ó fẹ́ bá tóbi jẹ́ ni o. Ẹ fura o. Má lọ mọ́. Bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú o. Ohun tí yóò yé ni o, ló ṣàgbá ẹ̀dá o. Káyéfì rẹ̀ o, ó má yẹ nìkan o. Ìtàkùn tí lọ́mọbí, ó fẹ́ bá tóbi jẹ́ ni o. Ẹ fura o. Baby, sure, okay. Yeah, I'm good. Pẹ̀lẹ́. Báwo ló ṣáà enjoy rẹ̀? Ọ̀wọ́, mo ń try. Pẹ̀lẹ́ dẹ̀, beautiful you. Yeah. Yeah. Daddy-wura! Yeah. Daddy-wura! Yeah. Yes. Yeah. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Inú mi ò. Yeah. Ọlọ́run máa jẹ́ ká. Kí ló ṣe? Inú mi. Stop it. Hey, wo bí? Hey, come on. Ẹ máa gbà mí. Wo now, stop. Hey. Ọláwùmí, stop it now. Hey.
Babe, no, now you are joking. You know I love you. Don't do this to me now. Hey! Hey! Can you? Má ṣe kà ó, má dalẹ̀ ó, láṣìírí ayé. Má máa ṣohun tí ò dá àbọ̀ àbọ̀ o. Ìyàn ogún ọdún wa máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. Ẹ̀dá ayé ẹ ronú jinlẹ̀ o, kẹ́ má bàa jẹ̀bi ni. Ẹni tó mọ̀nà tán láyé tó kò rí bọ́gbó wa ó ti ṣe yóò. Ẹ̀dá tó nọra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá. Ọ̀rọ̀ ilé ìgbẹ̀yìn rèé o. Ẹ̀yin èèyàn ẹ̀dáyé àwa ní ká kíyèsí o. Ẹ̀dáyé wọn kú burú lẹ́nìyàn o. Àwa ní ká fúnra o. A ti ń pọ̀rọ̀ yìí lówe ó ti ń láró nínú. A ti ń pọ̀rọ̀ yìí lówe ó ti ń láró nínú. Ọ̀rọ̀ yìí máa wá ju bá ṣe rò lọ o. Ẹ̀yin ayé kíyèsí o. Abẹ́ráyé, abẹ́ráyé. Ìdí ọ̀rọ̀ rẹ̀ lẹ́rìí o. Ẹ̀ráyé, abẹ́ráyé lóde. Ó yẹ kó ti sanwó yẹn láti join now. Ó yẹ kó ti san and then mo rò bó sọ pé mọ́mí send owó kan sí ẹ resent. Owó tí mọ́mí send sí mi mo ní láti san one down fún un tó lókè lẹ́yìn tó bá ti san one down fún náà òwe rẹ̀ ṣe ń bà mí gan. Báwo ló ṣe máa ń ṣe báyìí? Báwo ló ṣe máa ń bí ìbá times tó máa ń bíyàn nínú? Mọ́mí fún ẹ lówó kó fi san ID card ó fi san wá gbogbo jẹ́ ṣe yẹn gan mi jẹ ọ̀láìkì mi jẹ ọ̀láìkì. Àǹtí ẹ ká sọ o. Bọ́dà mi jẹ láì gbogbo tó máa ń ṣe àtọ̀ ara. Ọ̀nkú ọ̀ máa gbọ́ mi. Àǹtí. Ẹ káàsán ma. Káàsán o. Ẹ rí mi. Mo rí ọ. Ẹ dẹ̀ gbọ́ mi. Mo gbọ́ dáadáa. Mo ti ń kàrìyàn látàrọ tó wọ́n dá mi lóhùn. Wọ́n lè dán ọ lóhùn. Sọ̀rọ̀ ojú méjì ojú mọ́kànlù mi ni. Àmọ́ ojú mẹ́rin òun lójú inú táwọn àgbà ń lò. Ojú mẹ́rin kí ni ìtumọ̀ yẹn? Ó ti dọ̀kú. Ọkọ ni mi. Olóyún. Tell me you are joking. I'm not. O ṣọ́ ọ̀pọ̀ olóyún. Kí ló ṣẹlẹ̀? Kí tó ń sọ àìṣẹ́ ìṣẹ́jọ́ ní ṣẹ́jọ́ tó gbọ́ pé tó lóyún rí ni? But despite the fact that you know I am legally married, then if that should be the case, you just have to get rid of that pregnancy. If truly you are. Okay. Now you know you are legally married. Ìgbà tó ń ṣe, tó ń dùn mọ́ ẹ, tó ń yọ, tó ń tibọ̀, tó ṣe kìkìkìkìkì. Ó mọ̀ pé wà rẹ̀ legally married nígbà yẹn àbí. Dáhùn, dá mi lóhùn. Gbogbo promise tó ṣe fún mi. I love you. You are my sugar in my tea. You are my sweetheart, my honey. Gbogbo ẹ̀ lóye rọ́ ni àbí. Ó wá ní kí n lọ ṣẹ́ oyún. Kémi ṣẹ́ oyún kí n kú. Èèyàn burúkú ni ẹ́. O kì í ṣe èèyàn ìmọ̀dé wọn pé o fẹ́ pa mí ọlọ́dẹ ni fún ẹ ṣe. Ọláwùmí. Babe, come on. O kàn sáré wọ wáìnì báyẹn.
I'm only pulling your legs. Are you sure? Yeah. Are you for real? Sure. Gbogbo drama tó wá ń perform bẹ́ẹ̀ yẹn. Oh, come on. Mo fi ẹgbẹ́ ṣeré ni now. Mi ò mọ̀. Pẹ̀lú gbogbo ìfẹ́ mi sí ẹ, ó yẹ kó mọ̀ pé mi ò lè sọ pé kó lọ yọ oyún. Ẹ̀yin ọkùnrin náà máa ń change lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí, àbí? Ṣó mọ̀ nǹkan? Let me assure you of something. Gbogbo promises mi fún ẹ pátápátá ni màá fulfill. Are you sure? Honestly. Àtọ̀dẹ̀ ń ṣe kíní. Come, sori, call ẹ ló gbé mi débi. Ó ní meeting kan tó yẹ kí n sáré attend. Màá sáré lọ́nsìn, màá wá padà. Tí n bá fi máa wá padà dé. Oh God. Wá fọ. A máa wá celebrate in big form. Sure. Trust me. Honestly. Seriously. You're welcome. Yeah. Yeah. Daddy Wura. Yeah. Daddy Wura. Yeah. Yes. Yeah. 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 Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Inú mi ò. Yeah. Yeah. Ọlọ́run máa jẹ́ ká. Kí ló ṣe ẹ́? Inú mi. Stop ẹ. Wo bí come on. Ẹ máa gbà mí. Wo now stop. Ọláwùmí stop ẹ now. Hey. Mo sì padà pa ní. Màá gbẹ̀san. Wọ́n ní olóńgbẹ̀san. O fẹ́ gbẹ̀san. Màá gbẹ̀san. Má jẹ́ ó yọ̀ ọ́ lẹ́nu. Bọ́rọ̀ àwa ẹ̀dá ṣe rí nù. Ṣì máa wò ó. Prince nífẹ̀ẹ́ rẹ̀ o. Àmọ́ ó ti báyàwó rẹ̀ ládéhùn. Olófàá tó fi hùwà burúkú tó wù. Bó ṣe wá ló fẹ́ gbẹ̀san. Mo ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Ìsìnkú ọ̀run o! Ìsìnkú ọ̀run o! Yẹ́yí ò ní pọ́nmọ ìjẹ́. Ìsìnkú ọ̀run o! Ẹ ṣeun. Mi tó kẹ́ kí ṣe tó pè wá nípìn pàjáwìrì kí ló dé tó ṣe òkè bá tiẹ̀ fún ọ lágbára láti lè fi búùkù sọ̀rọ̀ ó yẹ kó o máa ṣe sùúrù fún wa díẹ̀díẹ̀. Ẹ má bínú. Níjọ́ wo ló sì rán wa ń sẹ́kàn ni? Omi tó kẹ́ má lo agbára yìí tán lẹ́ẹ̀kan kò síbi tẹ̀ tí pè wá inú ilé àkọ́kù oró sí oró inú igbó ọkàn rán lu ẹsẹ̀ náà ni kí ló dé wọ́n ṣe sùúrù fún ajé àsinmi. Àti wípé gan òòjì á sùn òòjì á forí lóṣù ká èmi lọ fẹ́ gan. Tí wọ́n bá sì ní kó o ṣe sàárà àfọkù ọ̀run ẹ̀wà agolo kan náà ló ṣe àti náwó tó tún díṣẹ́ àwọn ajẹ́ àká agolo kan ọmọ dánú ẹ̀ láàmú. Ọmọ wa pè wá ọmọ dà wá láàmú. Kí ló fẹ́? Ẹ ṣeun mo dúpẹ́. Arábìnrin yìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ràn lọ́wọ́. Ara wa ni. Mo mọ̀ pára yín ni. Kí ló dé tó wọn ọgbà sọ tiwa? Ó sì ní iṣẹ́ tó fẹ́ jẹ́ lórílẹ̀ ayé. Mo sì fẹ́ kẹ́ ẹ bá mi ràn lọ́wọ́. Èmi lọ wá fi àṣẹ fún gan. Mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ̀lé láti ràn lọ́wọ́ ni. Ṣé àwọ̀ yìí náà ni ó sì lò tí ó fi ṣiṣẹ́ ọ̀hún? Mo mọ̀ pé kò lè gbé àwọ̀ yìí wọlé ayé padà kí wọ́n má bàa máa sá fún un. Àmọ́ màá pa láwọ̀dà. Ọ̀pàpà párádà. Ọ̀pàpà párádà. Bẹ́gún bá gbọ́nú aṣọ ń pàùn dání. Bádìẹ bá bọ́ sórí àbá ń pàùn dání. Ọ̀pàpà párádà. Ọ̀dà bá. Àwọ̀ yìí sì wá dáa o. Àwọ̀ tó gbà yìí adarí pọ́n. Ìlọ ti yá.
ẹ ṣeun. olóyè. èyí pọ̀. ẹ ti rí. bẹ́ẹ̀ ni bàbá. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kábíyèsí láwọn ọmọ kankan náà. kábíyèsí láwọn ọmọ kankan bí. pẹ̀lú gbogbo ohun tẹ́yìn náà rí báyìí ṣe rí i pé kò lè yé kábíyèsí. ẹ̀yin náà lẹ́wọ̀ àgbà wa. lọ́nà wo tún nù. ẹ dákun ọ̀nà àbáyọ sọ̀rọ̀ tó wà lẹ́yìn náà. kò sóhun tá a lè ṣe ìsìnkú ọ̀run fúnra rẹ̀ ló lọ́rọ̀. ẹ̀yin náà lẹ́wọ̀ àbá wa sí. ẹ̀yin là kò lè lọ́wọ́. iṣẹ́ ńlá lẹ̀ ń gbé sí mi lọ́rùn yìí. ẹ̀yin ó kọjá wá bí. kò burú. mo tún dé ẹ̀yin ìyá mẹ́gbà mí àdáṣe ní wọn mọ ìbà ò gbọ́dọ̀ wọn mọ o torítorí báyìí lè kún jínú gbó torítorí lẹja ń jínú bú omi tí gbogbo ara ńlá fèmí òjò ń jí nísàlẹ̀ ìsìnkú ọ̀run o bá a bá pe òkú ní pópó alààyè á fọhùn. bí alágùnmọ̀nà bá kọjá àṣùbí gbogbo apẹ̀yìndà ìsìnkú ọ̀run jáde wá. kí ló dé kí ló ṣẹlẹ̀ tó tẹ̀ ń pè mí níbi kí la rí gbọ́ o. má bínú awo ní ń perí ẹ̀ nítorí ọba adédìwúrà mo ṣe pè ọ́ níṣẹ́ ni ọ jèbù rẹ má bínú fi èdè nú kó fi èdè kùn kó fi èdè gbogbo ara. mi ò jèbù rẹ tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ adédìwúrà ni o kò ṣẹbọ mi ò jèbù rẹ mi ò gbà. àìlà pópó amákanlé àìlànà amákanjà a ò ní gbàwòrán gàgàrà ká má fọwọ́ ẹ̀tì síbì kan jèbù rẹ dákun. awo ìwọ ni mo fún o. ọ ṣeun kí la wá ṣe báyìí kí la lè ṣe. igúnnugún awo ìlà kòrú àdàbà gùdẹ̀gùdẹ̀ awo ìlà kọ̀sẹ̀ ẹyẹ wéléwéléwélé ní bá ọ̀nàjà ajíran ẹyẹ wẹ́wẹ́ kẹ́ ẹ má forí mi ṣe gúúsì ó yọ ti dé ọlọ́jà oko ọyá gbé lẹ́mẹ̀ o kẹ́bọ̀ òfin kẹ́bọ̀ ó dà kẹ́bọ̀ ó dòde ọ̀run ọyá ǹdẹ padà má bójú ẹ̀yìn mọ́ má bójú ẹ̀yìn mọ́ kẹ́bọ̀ òfin kẹ́bọ̀ ó dà kẹ́bọ̀ ó dòde ọ̀run gúregúre igún kó gbé àdàbà kó kò. Má lọ mọ́ irọ́ bá ní dí o obìnrin kì í jẹ́kúmọ́lú o ohun tí yóò yé ènìyàn ló ṣàpá ẹ̀ka o káyéfì rẹ o ó má yẹ nìkan o ìtàkùn tí lọ́mọbí ó fẹ́ bá tóbi jẹ́ ni ó ààrẹ fúnra o. àmì ayé làwà o ọgbọ́n máa pọ̀ láyé gbogbo lékeleke nà ọmọ ẹ̀dá kun ìjà ń bọ̀ o ayé yẹ fúnra o onílé ò fúnra ẹ dákun wọlé ní oko ẹ má fọ̀rọ̀ ìṣeré ọ̀rọ̀ ìgà kàyà o ẹ má fọ̀rọ̀ ìṣeré ọ̀rọ̀ ìmàléwu tá a bá ṣe jẹ èso yèyè sí o lèyà ṣe kàn wá sí jẹ́ rántí ká ẹ mọ̀ ojú ọ̀run kò máa funfun tán ewúrẹ́ dúdú àgùntàn funfun àpẹẹrẹ báyé ṣe rí nìyó ẹ fúnra o
má lọ mọ́ má lọ mọ́. Irọ́ bá ní dí o obìnrin kì í jẹ́kúmọ́lú 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 o. Ohun tí yóò yé ènìyàn ló ṣàgbá ẹ̀ka o.